Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo update náà la máa mú wá fún yín. Ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó báyàn lẹ́rù. Update bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Ondo ní àwọn oríko kéréje ìwà tí government tí wọ́n ń wù sí àwọn àgbẹ̀ débi wípé nǹkan tí àwọn àgbẹ̀ tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé gbogbo ẹ̀ ní ìjọba ló di pé wọ́n gbẹ́sẹ̀ lé, ló di pé ó di títà. Tí a bá gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìṣèjọba arákùnrin Akérédolú bí wọ́n ṣe fa oko àwọn àgbẹ̀ náà lélẹ̀ tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tí ó kú ńgbà yẹn ó ń kú, ọ̀pọ̀ ẹ̀mí ló ṣòfò, and then ìjọba ọ̀dẹ̀ tún fún wọn ní owó gbàmọ́bínú tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí ìjọba bá gbẹ́sẹ̀ lé nǹkan tó jẹ́ dúkìá, èmi rò pé ìjọba máa ń provide, wọ́n máa ń ṣe provision fún owó gbàmọ́bínú ni. So orin náà ló tó ti ń ṣẹlẹ̀ ní under ìṣèjọba Lucky Ayédatiwa débi pé wọ́n tún fa oko kòkó, wàhálà tí àwọn àgbẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe láti bí 16 years ago sẹ́yìn wá di wípé wọ́n kàn bọ́ síbẹ̀ lọ́jọ́ kan, wọ́n láwọn gbẹ́sẹ̀ lé, wọ́n láwọn ta fún China, gọ́fìmẹ̀ntì ò lísẹ̀ fún wọn mọ́. Tí irú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní òdọ́mọ lọ́mọ, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ní ó di ìyàwó torí gbogbo àwọn nǹkan yìí náà ni àwọn tí ẹ rí tí wọ́n ń pariwo síta pé kí àwọn ọmọ Nàìjíríà ó gbà wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí náà fi ń tọ́jú ọmọ, náà fi ń tọ́jú aya, náà fi ń tọ́jú ìyàwó, náà fi ń tọ́jú ara wọn gan. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bí ọ̀rọ̀ yìí bó ṣe ṣẹlẹ̀, bó ṣe di wípé gọ́fìmẹ̀ntì wọ́n ń tà fáwọn China. Gbogbo ní kòkó ṣe ti rí báyìí. Ondo state láwa yó, gbogbo kòkó ń bẹnu gbó. Ondo state láwa ṣe ti rí ń ṣiṣẹ́ lọ́wọ́ ní bí 100 náà kó wá sí ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà. Àárọ̀ òní ni o, wọ́n ti fa oko bí 20 acres ó ti lọ. Ondo state láwa yó, wọ́n ti fa gbogbo kòkó tán. Ṣe ti rí kòkó tí ń so àsóyawọ́. Ṣe ti rí ọmọ kòkó kékeré àsóyawọ́ náà ń so. Ibi owó tí ń jáde rèé, wọ́n ti fa tán o. Ẹ ti parí Ondo state pátápátá báyìí o. Èmi kò sí nǹkan kan tá a fẹ́ mọ jẹ mọ́ báyìí, gbàwọ́ ẹ̀yin ìjọba. Ṣé èyí sì dáa? Ẹ̀yin náà sì bímọ. Ẹ ti tà fún China, kí la fẹ́ mọ jẹ? Ẹ̀yin pípù yìí ẹ̀ ṣé dá o. Ẹ wónú kòkó rèé, ẹ sì ń fa. Ẹ̀yin náà sì bímọ. Àtúbọ̀tán yóò ní dá o. Ẹ gbà wá o. Ṣé ẹ ti rí wọ́n ti fa Ondo tán o. Èmi ò mọ tó kù tá a fẹ́ mọ jẹ o. Igbó lọ sálálú ni wọ́n ti fa gbogbo ẹ̀ tán o. Ṣé ẹ ti rí ìkan tún ní àwọn bíi 200 náà ń ṣiṣẹ́ papọ̀ tán ń fáko. Ṣé ẹ ti rí ibi tí kòkó ti ń jáde l'Ondo state rèé, wọ́n ti fa gbogbo ẹ̀ tán o. Wọ́n ti fa gbogbo ẹ̀ tán o. Kòkó wẹ́wẹ́ tí ń so àsóyawọ́. Ṣé ẹ ti rí inú kòkó wẹ́wẹ́wẹ́ àsóyawọ́ ní so. Ibi owó tí ń jáde rẹ̀ nínú Ondo, wọ́n ti fa gbogbo ẹ̀ tán o. Ṣé ẹ ti rí wọ́n ti fa gbó tán o. Wọ́n ti fa oko tán pátá, wọ́n ti parí Ondo. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣàánú wa ẹ̀yin ìjọba o. Kí lè fẹ́ bá ṣe yìí báyìí? Ondo mọ̀ ti tán, kí ló wá dé, kí la ṣe? Ẹ torí di Ondo ibi tó wọ́n ti ń jáde fáwọn China, àwọn òyìnbó wá jọba wa. Ẹ̀yin náà sì bímọ sódà. Mi sì rí ibà kí n dúná sí kó jóná láàyè. Ṣé ti rí bọ́ ṣe ń ti kòkó wó? Ṣé ti rí kòkó náà ń fáwọn o? Ṣé ti rí wàá dá wọn dúró, wọn ò dúró, wọ́n ti fákó tán o. Ṣé ti rí Ondo la wà yìí? Ẹ̀yin ìjọba ẹ dákun, kí ẹ bá ṣe sí báyìí. Wọ́n mọ̀ ti fákó tán, wọn ò mọ̀ dúró. Ojoojúmọ́ náà máa ń kó owó kíní wọlé, ojoojúmọ́ náà ń fákó. Wọ́n ti parí Ondo. Ṣé ti rí wọ́n ti parí Ondo, wọ́n ti fa Ondo tán. Ṣé ti rí wọn tí ẹ̀ tó wá gbọ́ ẹ wọ́n lórí ibú èyí báyìí nísìn báyìí yóò tó mọ̀ tó fi kíní gbá mi. Ẹ ti rí báyìí wọ́n ti fa kó tán o. Ìmọ̀ tó kù tá a fẹ́ mọ̀ jẹ́ o. Ṣé ti rí báyìí? Ṣé ti rí lórí igbó sojú kankan? Wọ́n ti fa kó tán o. Ẹ gbà wá o.
ẹ gbà wá o ẹ ti rí kúròtà náà tí mo kó ìwọ́n ti fáwọn gbogbo Ondo state tán o ẹ wo kòkó bá ṣe ń wá kòkó ẹ wo bá ṣe ń wá kòkó kòkó tọ́mọ èèyàn ti fi 20 ọdún dá tó ti fi 25 years dá tó ti jẹ̀yàjẹ̀yà tí ò lásọ méjì nú gbó wọ́n ti ń fa lónìí báyìí o wọ́n ti ń fa o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ̀yin gọ́fìmẹ̀ntì Ondo state ẹ gbà wá o yòmọ́ tó kù tá a fẹ́ mọ jẹ báyìí o kí wá ló dé sáwa nìkan ni ẹ gbẹ́ bẹ́ẹ̀ síbẹ̀ rà lọ́jọba ni ẹ̀ta fáwa náà àmọ̀ san iye àmọ̀ sanwó rẹ ẹ gbọ́ o tí wọ́n la fẹ́ ṣe ṣe yìí báyìí ẹ̀yin ìjọba ẹ̀yin náà sì bímọ ẹ dákun wọ́n ti fagbó tán o wọ́n ti fagbó tán o. Fast all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tẹ́ jí fi wá sí wa nílé lóko kí ni opinion tẹ̀yin kí ni ẹ rí sí ìgbésẹ̀ tí gọ́fìmẹ̀ntì tí wọ́n gbé yìí so ẹ jẹ́ ká mọ fíìl tiyín ní under comment section because a ní economy Nàìjíríà kò dára àwọn míì tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ ọwọ́ wọn move wọ́n gboko lọ láti lọ dáko láti jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa kó tún gbọ́dọ̀ gbòòrò sí gbogbo àná àmọ́ iye tí wọ́n ń ta kòkó àmọ́ iye tí price kòkó dà báyìí àwọn èèyàn kan gbogbo wọ́n sáré wọ́n ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án kéèyàn tó dá oko kó tó jáde kó tó di pé àgbẹ̀mọ̀rí nǹkan mú bẹ́ẹ̀ ó ti jìyà ní àìmọye ọdún sẹ́yìn so kẹ́nìkan wá kàn déédéé kẹlẹ́yìn ní gọ́fìmẹ̀ntì kẹlẹ́yìn ní kápá lórí gbogbo nǹkan kẹkàn wá bọ́ síbẹ̀ kẹkàn wàhálà tí ẹnìyẹn ti ṣe fún bíi ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ọdún méje sẹ́yìn kẹ́yìn kan wá bọ́ síbẹ̀ lọ́jọ́ kan kẹkàn wá fi katapila gbogbo ẹ̀ dànù ṣé lè ṣóbójúmu so ẹ jẹ́ ká mọ opinion tẹ̀yin fi wá sí wa lọ́dà comment section so I really appreciate supporting you so far so we love you all thanks for watching.